Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáláyé. Ẹ káàbọ̀ sórí ètò ẹgbà yíyẹ̀wò ẹ bá wa dá sí. Orí ètò tí a ti máa mú àwọn fídíò wá lọ́lọ́kanjọ̀kan. Ètò tó kọ́ni lọ́gbọ́n, ètò tó kọ́ni lóye. Ẹ̀yin ènìyàn mi, àtútù bá yín gbé wá láàárọ̀ yìí o, gẹ́gẹ́ bí ìṣe wa. Ó ní fídíò kan tí a tún fẹ́ kí ẹ jẹ́ kájọ wò. Kẹ́ tún jẹ́ kájọ dá sí. Gẹ́gẹ́ bí orúkọ ètò wa yìí, ẹgbà yíyẹ̀wò ẹ bá wa dá sí. Ẹ̀yin ènìyàn mi, ẹ jọ̀wọ́ bẹ́ẹ̀ bá ṣe wá rí fídíò náà sí ni kẹ́ ṣe sọ̀rọ̀ sí o. Ẹ má ṣe bí pé ẹ fẹ́ fa orí kan fi kan sílẹ̀ àbí fa kan fi kan sílẹ̀ náà o. Bó bá ṣe rí ni kẹ́ ṣe sọ o. Bó bá ṣe rí gẹ́lẹ́ bẹ́ẹ̀ bá ojú tẹ́ bá fi wò ó ní kẹ́ fi sí abẹ́ comment section so that àwọn èèyàn tó bá wọlé náà wọ́n lè rí nǹkan tẹ́ fi síbẹ̀. Fún díẹ̀ yìí ẹ tún lè jọ máa takùrọ̀sọ kí ọ̀rọ̀ yẹn kẹ́ tún lè máa fi yéra yín ní abẹ́ comment section. O tètò wa ìwà fún náà nìyẹn o. Ẹ farabalẹ̀ dáadáa ẹ̀yin olólùfẹ́ mi. Ẹ bá mi wo fídíò yìí. Ẹ káàárọ̀ mo kàn fẹ́ ṣe short video yìí. Mo fẹ́ kí àwọn ọmọ Nàìjíríà àti àwọn tán jẹ́ aráàlú òyìnbó mo fẹ́ ká mọ ìyàtọ̀ kan lénìí. Fídíò yìí lè má ju bí ẹjẹ́ ń sọ pé kéré jù less than 30 minutes torí nǹkan yẹn mo kàn fẹ́ sọ shortly ni. Mo fẹ́ kí a ṣí ọpọlọ lẹ̀ ká fi gbọ́ wa. Mo sọ́ra tàdé oyè mo rí yàn Aliu Abbas ẹ̀ńlẹ́kọ̀ wọlé mo rẹ́yìn méjèèjì God bless you. Mo fẹ́ kí ẹ farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí o. Ọ̀rọ̀ yìí ò lè tó 30 minutes gan torí mi ì fẹ́ fagun rárá. Mi ì fẹ́ fagun tó ti bá fagun àwọn èèyàn ní understand ẹ̀. Ẹ kọ́kọ́ gbọ́ mo béèrè question kan mo ní ṣé ìlú Áfíríkà ló lówó jù ni àbí ìlú òyìnbó? Ọ̀pọ̀lọpọ̀ a máa wo pé bóyá mi mọ nǹkan tí mò ń sọ. Ṣé Áfíríkà ṣá lówó ju ìlú òyìnbó lọ àbí ìlú òyìnbó lówó ju wa lọ? Kíni yóò ní pọ̀ ẹ jẹ́ ń sọ pé 20 minutes but ẹ kọ́kọ́ gbọ́ wá sí yìí ẹ bá ti wá gbọ́rọ̀ yìí. Tọ́lọ́run bá fi sí. Ó yá. Bàbá alágbájá mú kàn wá nu ọmọ rẹ kí n wá sẹ́ fún. Èmi ni wọ́n bá wá tayọ̀ kọ́ máa kó fáìlì. Sẹ́rù sẹ́tọ̀ máa tiẹ̀ ó sẹ́nu. Èyí tẹ wà nípò ńláńlá mi lónìí. Gẹ̀ẹ́tì máa nù yẹn ìlú bọ́mọ rẹ wá sẹ́. Bàbá ọdẹ ìlú bọ́mọ rẹ wá sẹ́ ẹ̀ fẹ́ kó lálẹ́. Ẹ lè tọ́ ọmọ rẹ mọ́ tí ipò yín ò wúlò. Ìkànnì àwọn ọ̀rẹ́ mi ọ̀rọ̀ kan máa ń ṣẹlẹ̀ sí. Tí ó bá jẹ lójoojúmọ́ bàbá nípa yẹn ìyàwó rẹ wà gbóúnjẹ lọ́wọ́ báyìí. Lórí ìkúnlẹ̀ ló ti máa jẹ lọ́wọ́ ìyàwó rẹ. Àwọn ọ̀rẹ́ wa pé bí agbára tó ń lóyún ti pọ̀ ju oníkòyè yìí. Àwọn ń lo ìyàwó rẹ bí ẹrú ó lẹ́sàn lókè. Ó ní sẹ́wọ́n ọmọbìnrin mo gba tiẹ̀. Ṣùgbọ́n bàbá mi ni gate man bàbá rẹ̀. Ó ní sẹ́wọ́n ọmọ tó ń fẹ́ yìí bí bá ń ti school bọ̀ bàbá òun ni ó sì gate fún. Ẹ gbọ́rọ̀ yìí dáadáa o. Bàbá àwọn wa ń dà á ká sí àsíà. Ọlọ́run ní kẹ́lẹ́ mọ bí mo ti jẹ́ mo dá ọlá padà sọ́dọ̀ ọmọ gate man. Ó wá fẹ́ ọmọ olówó. Èmi náà ń bá ká tẹ̀wọ̀n gate man bí olòṣì. Olóyin orí olòṣì ọmọ ẹlẹ́yin orí gọ́fúnà. Ẹ wo dírẹ́bà bẹ́ẹ̀ ni pé ò lè dáa fún. Olóyin orí kọ́mọ wà ìyàwó yín ká bóyá ọmọ yóò padà tọrọ jẹ lọ́wọ́ ọmọ tiẹ̀ náà. Tó bá gbóná ẹ̀gbọ́n mi wọn. Wọ́n ká fi ipò tá a wà. Làbáyé kò gbọ́. Ó dàbí omi tó dún lẹ́yìn mi kí wọ́n rẹ́ ní kámọ̀ rẹ̀ yín mọ́kà. Ẹ pé ìmọ̀mù yìí ò wúlò. Kámọ̀ gbẹ̀gbẹ̀ ti ra lẹ́lẹ́. Ẹ pé kí ni kún ọ̀ká fún. Kámọ̀ gbẹ̀gbẹ̀ ti kọ́lé. Ẹ bá mi ṣe àkíní. Ẹni wọ́n ní ń bá mi ká tòru fún. Bọ́ọ̀ bá kú mo lè bá ọkú. Kí ni ń bá mi ká fún tí mo bá lè wá gbádá. Àfàìlè wà gbàdà. Gbogbo bí ó ṣe dúró lẹ́yìn mi iyì tèmi nù. Ìwọ́tọ̀ bá náà jólówó. Oúnjẹ gẹ̀tìmánù kan wà lè dá mọ́ náà lẹ́yìn. Ẹ sórí rẹ̀ pa. Sàárì gẹ̀tìmán. Àwọn ń gbé wá láti ilé. Ọmọ rẹ̀ wá ń kan gẹ̀tì bàbá wọ́n fẹ́ pèrún. Kó tó gbóúnjẹ dé ọbẹ̀ ti rò pọ̀. Ó kó sórí ibú ilé tí ń sọ ni wọn ò lálùbáríkà. Ẹ lè dá ní èèyàn kankan náà yín. Wọn ò dá mi lóhùn. Ẹ̀yin wá délé oúnjẹ. Lẹ́wà lọ́ra orí ọ̀yà lẹ́yìn ahẹ́. Kí dẹ́fẹ̀ dúró nù ọkọ̀ alẹ́ sájẹ̀ ntẹ́ ọ̀nà ìkóyà. Bàbá ni o gbogbo yín sàlẹ̀ mọ́ bàbá. Ó wà bọ́ kótó gàá. Àtúkọ̀ adáyín gbèsè. Gbogbo àsọ̀fọ̀ ọkọ̀ àgbáyé rẹ jẹ́. Alówó tẹ̀lé jẹ́ kí n fi jẹ mẹ́kánìkì gbà lọ yìí. Ẹ̀yin gan tẹ́ bá dé hospital láǹdì sí. Adójú wọn kàjà pé yéyéyéyé àná kò ní báyìí. Ìfúnpá yín ó ga kẹ́tọ́ délé. Torí pé ẹ̀mí yín ọwọ́ rẹ ló wà. Bẹ́ẹ̀ ṣe tọ́jú rẹ̀ ẹ̀ sì fún ẹ̀ sí. Mo ká fàtú sábà àti dàrú kúlídé. Wàmúnú mi makafati omi busi. Èmi ni ẹ jàre ní kẹ kò ní bàjẹ́. Sọ mi dákẹ́. Ẹ máa sọ̀rọ̀ bàbá. Alikalifa wọn ká mú ipò tá a wà wàlìjà bíbí yẹn sẹ́tù wàlìjà ká lo iyì wa kábi tọrẹ ẹni bí kíni. Ẹ dá mi lò bí kí dírẹ́bà rẹ máa ṣe kó ma kọ́ ọmọ sọ̀kọ́ wà má sọ fún pọ̀npọ̀ tẹ́lẹ̀ ti fún lówó dájú màlúù owó ráìsì tó àmọ̀ wo tá a ṣe Ẹ rí ibi tí mo ń lọ. kọ́kọ́ ló kàn yọ ọlọ́ọ̀kan ni
yóò fún dìde àní ẹ̀yà aládùúgbò tẹ̀ fi mi náà láti jẹ òní lẹ́mọ̀ kí mo léyìn ó lo yìí rẹ nù ẹ sì já lo yìí yín ẹ̀ ní parí láyé lọ́jọ́ ọ̀kọ́mọ ọ̀tún ní kí lè bá gbé ọ travel njọ́ òkú mọ tiẹ̀. ẹ̀ ń lọ Sókótó bẹ́ẹ̀ bá dọ̀n láyọ̀ mọ́tò ló ti kó sí tọ́rọ̀ tí ó ráyè sojúṣe rẹ̀ ìkànnì ọ́ tó o bá ń bẹ níbí ọ̀ lè fọ́ ọ̀rọ̀ rí kú torí pé kí ni ọ̀ jẹ́ kó dúró ṣe bàbá ọmọ rẹ lé èèyàn máa tọrẹ pẹ̀lú ipò ọlá tọ́lọ́run bá fi sí. èèyàn máa ń tọrẹ pẹ̀lú ipò ọlá tọ́lọ́run bá fi sí. bàbá alágbájá mọ́tò wá nu ọmọ rẹ kí n wáṣẹ́ fún. tó ń gbọ́. èmi ni wọ́n bá wá tayọ kọ́ máa kó fáìlì sẹ́rù sẹ́. ṣẹ́wárí ẹ̀yin èèyàn mi ibi tí mò ń lọ gangan sìn ibi tí mò ń lọ sìn mo béèrè question kan ṣẹ́ ni mo kàn play kí ni ẹ̀ síwájú ni mo béèrè question kan mo ní nínú ìlú òyìnbó àti ìlú Áfíríkà ta ló lówó jù ó dàbí pé èèyàn kan ti dá mi lóhùn bẹ́ẹ̀ yẹn ó ní Áfíríkà ni you are very right ẹ jẹ́ kí n kọ́ra mú nǹkan kékeré fún wa kan fi lè kí mo fẹ́ kí gbogbo wa understand pé Nigeria is one of the best in Africa ẹ jẹ́ ká gbàgbá àwọn olórí wa ayé tí wọ́n ti bàjẹ́ ìmọ̀tara ẹnìkan náà mọ̀ ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí fóònù ṣẹ́rí most àwa tá a jẹ́ Áfíríkà la máa ń dijú la fẹ́ bá wọn sanwó díẹ̀díẹ̀ lórí fóònù méjèèjì tí mo ń lò yìí kò sí tí mo ń sanwó ẹ̀ in short àwọn ọmọ yín ló ti ra irú iPhone Pro Max tó wà tí mo fi ń ṣe show yìí ọmọ yín ló rà olómo fún mi káàṣì dẹ̀ ni ok tí ẹ bá rí anybody pẹ̀lú iPhone ní Nàìjíríà ó ra fóònù yẹn káàṣì ni o tí ẹ bá rí anybody pẹ̀lú mọ́tò ní Nàìjíríà ó ra mọ́tò yẹn káàṣì ni o tí ẹ bá dẹ̀ rí ẹni tó kọ́lé ní Nàìjíríà ó kọ́lé ara ẹ̀ fún ara ẹ̀ ni o wọ́n ṣẹ̀ṣẹ̀ ń mú nǹkan Áfíríkà yẹn wọ́n wá mú wá sí Nàìjíríà tó yẹ kó rí bẹ́ẹ̀ ìlú tí wọ́n ń gbé pẹ̀lú credit tí àwa dẹ̀ ń pọ́n lé bẹ́ẹ̀ pé ìlú àlùbáríkà ni kí ni ìlú òyìnbó wúlò fún gangan ẹ dá mi lóhùn mi fẹ́ ṣe kọ́lé ṣe o ní tí ìlú òyìnbó wúlò fún ni pé ẹ jẹ́ ká wá bí amẹ́kọ̀wó ká lọ fi tún lù wá ṣe lẹ́yìn yẹn kò sí nǹkan kan ẹ rántí pé mo ti sọ wípé ìlú òyìnbó bọ́n ni ó dán gan mi ì tí lọ fi ṣe ìwé mi nìkan mo wà ń lé o gbé everybody ti lọ kò sẹ́ni kankan mi nìkan mo wà ń lé báyìí ilé kan dákẹ́ so mi ì tẹ̀lé ní ti lè sọ pé kí n bú àbí ọmọ wá bí alájà kí ló ṣẹlẹ̀ ká tẹ̀ rẹ́jọ́ rò tẹ́ bá rí fóònù lọ́wọ́ ara Nàìjíríà he or she bought it cash iPhone 15 iPhone 13 Pro Max nǹkan kan bẹ́ẹ̀ yẹn wọ́n ra cash ni ẹni mọ́tò tá à ń gùn ní Nàìjíríà ẹ fọgbọ́n pé wọ́n ra cash ni o lè ra mọ́tò dàrá díẹ̀díẹ̀ èmi wàá sọ àwọn olówó kan tó máa ń gbé mọ́tò 80 million tó máa kọ́kọ́ san bí 50 million lẹ̀ wọ́n máa láwọn fẹ́ máa san 5 million wọ́n ti ṣe system yẹn we are the best in Africa I swear to God ìlú tá a wà yìí they live in credit ajamori ẹ ìlú tá a wà yìí they all live in credit inú ilé tá a ń gbé yìí we live in credit ní inú ilé yìí credit ni ìdí tá a fi ní live in credit ni pé ìgbà tó bá ra lé ní $350,000 bóyá o san payment $20,000 or $25,000 sílẹ̀ lẹ́yìn ìyẹn oṣooṣù ló máa sanwó ìjọ tó o bá ṣe mistake oṣù méjì mẹ́ta oṣù méjì tó o bá rówó san ìyẹn lórí ilé wọ́n máa kọ́kọ́ gba ẹ́ lẹ́tà tó bá wá gba ẹ́ lẹ́tà wàá mọ ibi tó ń lọ tó bá wá jẹ́ pé apartment ló ń gbé níjọ tó o bá wà nínú apartment yẹn tó bá fi lè miss oṣù kan tí oṣù kejì bá fi lè gbẹ́nu lé 15 rántí pé ẹrù ẹ̀ ń bọ̀ ń ta kò ń ṣe tìlú wa ní Nàìjíríà tó jẹ́ pé òfin olówó burúkú tó ń ṣe jẹ́ pé èèyàn á jẹ láńlọ́ọ̀dù lówó ó lè wà bẹ̀ lọ́dún kan ẹ ti níbi tó ti jẹ láńlọ́ọ̀dù lówó tí tẹ́nàtì tó bá láńlọ́ọ̀dù fa pé à ń lọ kọ́ọ̀tù níṣẹ́ ó lè rí yẹn ṣe lu ìbò that's just the distinguish between ìlú yìí ṣé ní gbogbo kíní ìlọ ó jọrun ra wọn lọ́wọ́ ni èèyàn kan ló gbé ọ̀rọ̀ yẹn fún mi pé ààrẹ mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ lórí kíní kódà mo ṣe rí mẹ́sẹ̀jì yẹn ni kò yẹ kí n ṣe live kankan mo yẹ ní kò ní pẹ́ tẹ́ bá ti wá rò dáadáa ẹ máa jẹ́ ká wo ẹ jẹ́ ká máa gara Nàìjíríà pé yẹsọ̀ ọ̀gá ni wá ẹ jẹ́ ká dúró pé ọ̀gá ni wá Nàìjà ìlú òyìnbó we make money here make that money and go to your country kò fi túlù bàbá ẹ ṣe tí ẹ bá fẹ́ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn táwa l'Amẹ́ríkà mo fẹ́ ká gbọ́ kíní ilé ni o èmi máa ń òótọ́ ọ̀rọ̀ ni máa ń sọ in another 10 years sísìn ọ̀pọ̀lọpọ̀ máa lose iṣẹ́ ẹ bèrè pé kí ló fà robot náà fi sí anywhere èmi àti ìyàwó mi lọ lóúnjẹ sílé ní ìjẹta a lọ sí stock ní ìjẹta ní area Maryland gbogbo àwọn káńtà tó máa ń dáyàn lóhùn tó yẹ pé wọ́n tó bí 1 2 3 wọ́n tó bí 9 tí wọ́n máa ń dáyàn lóhùn wọ́n ti fi system sí èèyàn méjì pé ló ń fi hàn kan sí first wọ́n fi hàn kan sí last gbogbo àyókù tó wà ń bẹ àwọn èèyàn tó wà bẹ wọ́n ti lé wọn lọ kọ̀ǹpútà ló ń bá yín ṣiṣẹ́ that's number 1 ṣẹ́ni in another 10-15 years tí oníkálukú ò bá lọ wá rẹ̀ kọ̀ǹpútà robot ó ti wa mọ́tò robot ó ti ń deliver pizza kódà wọ́n ti ń fi drone wọ́n ti fi ń gbé pizza tó máa tẹ drone bá níbi tó wà tó máa gbé lọ tó máa láàdì níwájú ilé èèyàn yẹn ibi tí China àbáyé jẹ́dé nìyẹn ṣe mọ̀ pé China tí wọ́n lówó wọ́n dẹ̀ pọ̀ bọ̀ wọ́n fẹ́ fi system wọn ti ń wọ ìlú America self checking self checking ti wà tipẹ́ bọ̀ tó ti wá getting worse ó ti ń wà rápá nísìn ẹ̀yin èèyàn mi tẹ́ bá wà nílùú Nàìjíríà nǹkan tí máa sọ fún oníkálukú yìí ni pé ẹ jẹ́ ká lọ kọ́ iṣẹ́ àgbẹ̀ wàláhì bí ò ní pẹ́ ẹ jẹ́ kí n wo show yìí mi fẹ́ kó pẹ́ mo ti ṣe 12 minutes 20 minutes máa hẹ́ǹdẹ̀ ẹ jẹ́ ká lọ ṣiṣẹ́ àgbẹ̀
ìwọ tó bá níṣẹ́ lọ kọ́ farm tẹ bá rí ìlú òyìnbó tẹ bá ráwọn kan pátá àdí wọn credit náà fi ń rà mo fọlọ́ búra ẹlòmíì aṣọ tó wọ̀ báyìí ó máa lọ gbà credit ni bàtà wọn lọ gbà credit ni ìlú yìí ni mo ti mọ̀ wípé àwọn èèyàn máa ń fi owó lọ rẹ́ǹtì tẹlifíṣàn sínú ilé kọ́lọ̀ forí jiyàn ọ̀rẹ́ mi kan ti ṣe ó ti kú sí kódà mi tètè mọ̀ pé wọ́n máa ń fowó lọ rẹ́ǹtì tv láti ra tv sínú ilé wọ́n fowó rẹ́ǹtì tẹlifíṣàn sílé ìlú yìí ni mo ti rí ṣé wá rí àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ fúlàní ìtọ́ ìnáwó láyé sọ fún Ṣèyí Mákindé wípé ìgbà tó ní káwọn èèyàn jáde kí oníkálukú lọ ṣe àgbẹ̀ láṣẹ ní tó ti bá wa sọ̀rọ̀ fúlàní wọ́n dẹ̀ ní kẹtù open rate center ẹ̀ tó bá lówó ṣé ní Nigeria of today ìlú wa dá o inú mi máa ń dùn tí máa ń bọ̀ nílé ni tí bá ti délé báyìí gbogbo ọkàn mi máa wálẹ̀ ni ṣó ti yé yín ẹ wò ó sì ìlú òyìnbó dàbí àdágbé ìtòwé mo yẹ máa sọ fún ẹ tó bá jẹ́ tọkọ-tìyàwó ẹ múra yín dání most especially tẹ́ bá wà ń lu òyìnbó tó bá ti torí pé iṣẹ́ tọkọ ẹ ń ṣe òtó nǹkan kan tó bá fọkọ ẹ lẹ̀ ó máa padà regret ẹ̀ at the end of the day wàá bẹ́ẹ̀ lọ bá máa nǹkan ipe eléyìí ó lówó ju ọkọ mi lọ at the end of the day tí màá yẹn bá ti gba pátá di ẹ ó máa fi ẹ lẹ̀ Yorùbá nation is the way you right tí màá yẹn bá ti gba pátá di assist mórí ẹ olóko ọba tí màá yẹn bá ti gba pátá di ẹ ó máa fi ẹ lẹ̀ wàá padà wá di single mother tó fẹ́ di ẹ wàá padà wá di ìwọ gangan ló tún máa wá máa lọ cheat lórí ọ̀yà ọkọ ọlọ́kọ ló tún máa lọ máa yọ́dọ̀ nítorí o ti fọkọ tiẹ̀ lẹ̀ ọ̀rọ̀ lọ́bẹ̀ ni o mi ì bá ẹ wá o so ẹjọ́ ṣẹ́ni tẹ́ bá ti rí àwọn èèyàn ní Nàìjíríà tó ń lo mọ́tò ẹ jẹ́ ká gbé kùdùsì fún ọ̀gá ni wá alówó ju lóyìnbó lọ ìjọba ń dùn mí ni pé all the money tí àwa ọmọ Yorùbá Nàìjíríà tá à ń make àkólọ sílùú onílùú àlọ́ fi invest ìlú wọn ìlú tí wá wá ń bàjẹ́ ẹjọ́ ẹ bá mi pín eléyìí mo ti fẹ́ hẹ́ǹdẹ̀ ẹni kọ́ stop láti máa kọ́ chọ́ọ̀chì káàkiri àgbáyé chọ́ọ̀chì ti pọ̀ jù mọ́ṣáláṣí lọ chọ́ọ̀chì ti pọ̀ jù ẹni káwọn èèyàn kọ́kọ́ building kọ́kọ́ ilé iṣẹ́ sí Nàìjíríà something that can make money táwọn èèyàn máa fi lówó ẹ wo ẹjẹ tó sáyé kìlọ̀ fẹ́ yan ọkùnrin mi ìfẹ́ fagùn ẹjẹ sáyé kìlọ̀ fẹ́ yan ọkùnrin ẹ̀yin tẹ́ máa sọ pé mo lè gba pátá mo lè ṣe kíní kan mo fẹ́ mú kíní ìpápá mi ní táìmù ṣó rárá system kan ti wà á tà ń sìn tó ti wà tipẹ́ owó yóò sakulé ju ara ìtàlájà system kan ti wà á tà ń sìn àwọn obìnrin àwọn kéékèèké ìsìn wọn tó bá ti di December náà máa ń wá owó àwọn obìnrin náà ti lo bẹ́ẹ̀ so wọ́n ti mú tissue àmì kí náà pé handkerchief white báyìí wọ́n ti mú kiri tí obìnrin bá ti fi lè bẹ́ẹ̀ sùn wọ́n ní okọ̀ kò ṣe kó máa ní okó ẹ o sórí nǹkan tó dà sí lábẹ́ gbogbo ẹ̀yin ànófi shop kíní kan tọ̀rátọ̀rá èmi ò lè jẹ́ súùtì tọ̀rátọ̀rá gbogbo orú yín lọ̀rọ̀ yín bá wí Ọ̀yọ́ nìran mi Ṣẹ́gun orí ẹ tó bá ti bọ́ obìnrin yẹn sùn sórí àtọ̀ tó dà sí lábẹ́ ìwọ máa lérò yìí pé bóyá máa fi kankan nu okó ẹ kò ní nu okó ẹ torí àtọ̀ tí wọ́n dà sí lábẹ́ àti tiẹ̀ tó pòpọ̀ yẹn torí tiẹ̀ náà nìdí tó bá ti fi lè nù tiẹ̀ báyìí wọ́n mú sìn ẹyọ kan ọkùnrin kan tó bá ti ṣe báyìí pẹ̀lú tíṣù kan 1 million naira náà fún wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ já kíní yẹn fún mi ní o tó bá wẹ́ anybody kẹ torí mo ti mọ̀ pé àwọn tó rí wọn ò pé kan máa tún wá bí wọ́n á bú ebu tíṣù kan handkerchief kan fún ọkùnrin kan ni lẹ́yìn tẹ́ máa lọ dókò tẹ́ tí ìyàwó yóò tẹ́ lọ́rùn ẹ mú owó yìí kẹ́ fi tọ́ ìyàwó yín nulẹ̀ ẹ mú owó ẹ̀ ń gbé aṣẹ́wó ẹ máa lọ jẹ chicken ẹ máa lọ rọtí ẹ jókòó ní bí apalọ̀ pẹ̀lú aṣẹ́wó whatever obìnrin tó bá wí ẹgbẹ́ àtàwọn obìnrin tó fẹ́ ṣe fàájì ẹ bá máa fi jókòó ẹ ti ná 15,000 ìyàwó ẹ̀ dẹ̀ wálé o fún ní 5,000 kó fi ṣe bẹ̀ ó kọ̀ búkù ni o torí mo pé 5,000 kó rà pọ̀ mọ́. now mo ń calculate time yẹn ni ẹ má bínú mo ń láti wo time so mi ìfẹ́ kó jù bẹ́ẹ̀ lọ ṣẹ́rí àwọn nǹkan kéékèèké tí mo sọ fún yín kó ní kálukú rò kẹ́ máa fi comment yín sílẹ̀ Africa is the best alówó ju any country lọ ọkàn wa balẹ̀ ju any country lọ bí ṣe wáyé wọn bí mi dá kí n má sọ mọ́gẹ́jì 2 months lẹ́yìn oṣù kejì báyìí tó bá fi lè gbé tó oṣù kejì ẹ bá ti ń lọ close báyìí ó tán nìyẹn wàá gba lẹ́tà ó gbọ́dọ̀ máa wá bóyá máa sọ ọkọ̀ wẹ̀ máa increase tó bá tó wájà pàmẹ́ẹ̀tì ló wá ń gbé tó rẹ́ǹtì lé yẹn tó bá yẹ pé month to month ni àbò ti sign ọdún kan tẹ́lẹ̀ soníjọ́ tó bá ti lu ọdún kan tó bá ti lu ọdún kan yẹn pé lẹ́yìn yẹn 1 month tó ń sanwó yẹn tó bá ti miss owó tó san late fees sí orí owó yẹn my brother you are going out kò sí tó jọ ẹ jẹ́ àdúpẹ́ ìwọ tí bàbá ẹ̀ kọ́lé tó ń gbélé ọ̀fẹ́ o mọ yìí ìwọ tí màmá ẹ̀ kọ́lé tó ń gbélé ọ̀fẹ́ o mọ yìí àwa tá à ń rẹ́ǹtì lé ní Nàìjíríà tó yẹ pé ilé tá a bá rẹ́ǹtì Nàìjíríà gan in the next ó lè jẹ́ landlord ní 6 months inú wa tó ń dùn yeah it's true but ṣe fẹ́ gbọ́ ẹ wake up kó ní kálukú lọ ṣiṣẹ́ àgbẹ̀ iṣẹ́ ọwọ́ àbí iṣẹ́ àgbẹ̀ God so good system yẹn kó tó dé Nàìjíríà lè àtàsí kò tí ẹ̀ lè dé Nàìjíríà ni system robocop kò lè work àwọn kiri òṣìṣẹ́ ṣe yẹn robot yẹn kò lè work in Africa it can only work in mo ṣe ń fọgbọ́n sọ fún àwọn ọmọ Nàìjíríà tá a wà ń bì in another 10 years kó ní kálukú ṣiṣẹ́ owó ẹ̀ wá nǹkan tó máa dọ̀bẹ̀ fún yín Nàìjíríà kẹ́ lọ invest nílé including me ó bẹ́ mi náà wí ṣó ti yé yín so gbogbo ẹ̀yin ọkùnrin olójú kò mú ọ lọ what's the time tó ní mo fẹ́ calculate time mi gbogbo ẹ̀yin olójú kò mú ọ lọ tó yẹ pé ìyàwó yín Ọlọ́run fún lọ́yàn ó fún nídìí gbogbo nǹkan ló pé sí lára ọmọ tí ò wọ́ọ̀tì ìyàwó ilẹ̀ ń bá sun ta handkerchief ẹyọ kan 1 million wọ́n dún ẹlẹ́ǹkan 1 million ayé ẹ̀ta nìyẹn ní síta wà yìí ó jẹ́ wá kọ́mọ̀ mọ́ àwọn ọmọ bẹ́ndẹ̀ yẹn ẹ má bínú o
ó kọ́mọ̀ lára wọn gan ó ti rampart nílẹ̀ Yorùbá náà handkerchief kan ó bá wọn so dà sí wọn lára 1 million ni ó dà lásán 1 million ni èyí tẹ́ ẹ má sọ pé ẹ lè jẹ ẹrọ kìíní tọ̀rọ̀tọ̀rọ̀ ẹ fìyàwó ilé ó gbé kìíní yẹn lẹ́ẹ̀lé ó wo pé ó jẹ́ gan ò lè jẹ́ tán dísàárì àwọn ọkùnrin oríwá ò pé ẹni pé mo lò pọ̀ ẹni pé mo kára mi náà mọ́ torí ẹni tó bá fẹ́ sọ̀rọ̀ sílẹ̀ àwọn ọkùnrin ní sense ọ̀pọ̀lọpọ̀ a máa fẹ́ àwo tó da a ní nǹkan tó dánú ilé tọ́lọ́ ń da tó pé tó clean tẹ́nìkan kan ò bẹ́ẹ̀ ṣe obìnrin tó yẹ pé bóyá ilé ọkùnrin kẹta ló ti ń bọ̀ wá bá ẹ ní hòtẹ́ẹ̀lì yẹn ilé ọkùnrin kẹta ló ti ń bọ̀ wá bá ẹ ìwọ náà gorí ẹ ò lè bá yá rẹ jẹ́ Nigeria is the best iPhone ẹni pé mo ń mọ́ra wọn ni iPhone wa kì í ṣe pé tó o bá ti rí iPhone lọ́wọ́ èèyàn Nàìjíríà bó ti jẹ́ pé wọ́n ti ń gba credit náà oṣù mélòó ni bóyá oṣù mẹ́fà eléyìí tó bá fún ẹ báyìí wọ́n máa ní kó sanwó ẹ̀fọ́dún méjì ni wọ́n á ní don't worry we got you ó lè jẹ́ fóònù yẹn ó lè jẹ́ 1,500 náà latest phone tó wá sí 1,500 2,000 wàá gbọ́ máa san díẹ̀ wọ́n lè máa yọ $35 lórí owó ẹ̀ kọ́ ẹ máa wo bí lọ́tí jìtì wọ́n á tún fi tax sí tó bá wù mí sí mo lè lọ gbé Rolls Royce ṣé time up ok máa parí ẹ̀ sìn tó bá wù mí sí mo lè lọ gbé Lincoln Navigator latest one kí lọ gbé latest Mercedes Benz C-Class RS 300 kí lọ gbé Acura Legend kí lọ gbé Acura MDX kí lọ gbé Highlander the latest one Toyota Highlander RAV4 tó gbé tán kí n gbé gbogbo nǹkan bẹ́ẹ̀ lẹ́yìn tí bá gbé tán máa gbé new one chacha is 0 mileage èmi ni mo ní gbèsè mi o tó bá rírú ẹ̀ lọ́wọ́ wa Nàìjíríà ọ̀gá lẹ́ni tó bá wà Toyota 1994 lásán tó bá ọ̀gá lẹ́ni tó bá wà ẹgbẹ́ kùdùsì fún ẹjẹ́ asun sókè díẹ̀ máa parí ẹ̀ ń sìn ẹgbẹ́ kùdùsì fún so ìwọ tó bá wá lówó lásìkò yìí mo fẹ́ kẹ́ ẹ ràn yàn lọ́wọ́ torí àbúrò àti ẹ̀gbọ́n àti ẹbí na ni the only person tẹ́ lè ràn lọ́wọ́ so ìwọ tó bá lówó lọ́wọ́ ń sìn tó bá ràn àbúrò ẹ lọ́wọ́ rántí pé ó sì máa padà bọ̀ wá dàgbà àgbà ń bọ̀ wá kàn ẹ́ torí mo rántí àwọn tó jẹ́ pé bí àwọn mi ní dárúkọ bọ̀ mo rántí àwọn táwọn náà ṣe kékeré àwọn ẹ̀gbọ́n wa àwọn bíi ẹ̀ṣàmọ̀ mi ìfẹ́ fẹ́ ló sọ torí live láwà tó ti rò pa wò lè jẹ́ nǹkan kan nísìnyí àwọn ò ní nǹkan kan mọ́ o rántí pé ipò yẹn sì ń padà bọ̀ wá báwọ̀ náà tó ní lọ́wọ́ ẹ mọ̀ tí má ní nǹkan kan mọ́ yẹn ni pé tó bá yá apá yìí ò ní lè ṣiṣẹ́ púpọ̀ mọ́ àbúrò ẹ tó ràn lọ́wọ́ ló máa padà ràn ẹ́ lọ́wọ́ onímọ̀ sọ fún àwọn ọmọ mi pé tó bá ti ń di àsìkò kan tí bàbá yìí bá ti ń dàgbà bàbá ń lọ lé ni ṣó ti yé yín mi ìfẹ́ kọ́mọ kan gbé mi lọ́nà sí ìhùn mọ́lọ́hùn tẹ̀ ní ṣe àwọn ọmọ tèmi lọ́mọ tó máa gbé níjọ́ tí ìyàwó fi ṣeré báyìí wọ́n fẹ́ lè hàn yín mọ́ màmá wọn wípé don't play with my dad ọlọ́run fún mi lọ́mọ alálùbáríkà ibi tá a bá dé yìí sìn kódà kí n máa lọ́lé sìn kọ́kọ́ máa fowó jẹ náà ṣe kí n cross ẹsẹ̀ ni kí n máa jẹun ni torí àdúrà ìyá mi gbà fún mi àdúrà ìyá mi ó gbà lára mi ó ní mo ṣe sọ fẹ́yìn obìnrin wípé every day you wake up always pray for your son and your daughter ìdí ni wípé àdúrà tẹ́ ń ṣe yẹn mọ́jọ́ tí áńgẹ́lì máa dá yín lóhùn pé yes ó dàṣẹ ẹ má fò lórí burúkú bọ́ ọmọ yín lò olóṣì ni wọ́n ọmọ yìí irú ọmọ àbí ìpàbẹ́ ọmọ òṣì tó yẹ kí n ti fi ẹ ṣe menstruation dànù my dear sister and my dear father ó ti ń ré ègún lórí ọmọ ẹ pẹ̀lú àti máa fi nǹkan tí ò yẹ kó máa fi bá wọn ṣeré if you like believe me or not ànábì kan ni èmi torí àwọn ọ̀rọ̀ tí máa ń sọ ọ̀rọ̀ tí ń fẹ́ sọ mo ti sọ o ọlọ́run ti gbé mi gbàgbọ́ mi dádì wa ẹ lọ bí iṣẹ́ ò lówó fún wa láàárọ̀ yìí sódà bẹ́ẹ̀ bàbá mi wo bó ṣe lọ yọ ọlọ́run ajé oṣooríire o wàá rówó mú bọ́ o ọ̀nà àlà fún ẹ o bó ṣe wọn náà ló fẹ́ ṣàdúrà fún ìyàwó ẹ ó lè jẹ́ kó sí kọ̀kọ́ lọ́wọ́ ẹ ìyàwó ẹ ní olóńgbò ẹ̀sìn ìyá mi ọ̀nà àlà fún ẹ o bó ṣe ń lọ yo wàá rówó mú wọlé o torí pé ìwọ náà ti ṣe rere fún ìyàwó ẹ á ṣe fún ẹ kó wá fi àdúrà sí ọkọ àbí ọmọ ẹ àbí ìyàwó ẹ àbábúrò ẹ lọ kì í ṣe pé lórí burúkú ni ẹ ò fún wa lówó òkú nírì nǹkan mú bọ̀ náà ó ti daṣẹ́ you don't know ó ti di àṣẹ because ègún ni so wake up nígbà tí mo gbé bàbá voice bàbá tó sọ èrè àti àdúrà yẹn tó gbé wá àwọn èèyàn wò pé sọ̀rọ̀ lélẹ̀ but mo rí pé àwọn èèyàn rí pé ọ̀rọ̀ gidi wà nú ẹ̀ torí wọ́n ṣí akíní yẹn wọ́n ṣí àdébí pé mi gan expect ẹ ṣí ọ̀rọ̀ yìí káwọn èèyàn gbọ́ ẹ má fi èpè ẹ má fi bọ́ ọmọ yín leave olórí burúkú ẹ̀ ń bọ̀ ló ń lọ láàárọ̀ yìí ó ti pọ́ ọmọ tó bí lórí burúkú ó dẹ̀ ń gbàdúrà kó soríire wàá wá láwọn ẹgbẹ́ ní 23 24 wàá má ní wò ó ìwọ wò ó almarufu nìyẹn o ẹjọ law school ni o wo bi tó dé nítorí pé ó ti fèpè bá lò ṣé ń tẹ̀lé mi ó ti fèpè bá lò ọkọ tó ní tó mọ̀ pé kò lówó lọ́wọ́ owó ò sí lọ́wọ́ ẹ̀ bí ẹgbẹ́ tó dé lálẹ́ àná bá 10,000 ló mú wọlé ó fi 5,000 lẹ́ta àwọn náà mọ̀ pé 5,000 ra àkọ́kọ́ mọ́ àbí 7,000 ló mú lórí à jẹ́ kí mi náà mú 3,000 ní dání o máa jẹun máa wọ mọ́tò lọ bí jẹ́ olórí burúkú ọwọ́ rẹ ṣé tó bá kó gbó 10,000 yẹn lẹ́kọ̀ọ́ pọ̀ kó fi bí 500 wọ mọ́tò àbí kó ní lọ ó kúkú ní rí nǹkan mú bọ̀ èpè tó ń ṣẹ́ yẹn ó ní òjá kọ́kọ́ ẹ̀ ṣoríire èpè tó ń ṣẹ́ yẹn ó ní ìjọkọ́mọ ẹ̀gán ṣoríire ó dẹ̀ mọ̀ pé ìyàwó ẹ ló lọ bí iṣẹ́ ó wá ti wòó pé torí ìyàwó ẹ fine ó wà bóyá wọn lọ sẹ̀tẹ̀ ọ̀pọ̀ ó dẹ̀ maintain ẹ̀ bóyá ṣẹ́ bọ́ lọ́wọ́ tiẹ̀ ìyàwó ẹ wa ló múra dáadáa olórí burúkú okólókú lọ́dọ́ ìranù ló lọ ṣe ẹ̀kú ní nǹkan kan tà náà ìyàwó wa débi ṣáwá process á tún máa sùn lọ ní ṣọ́ọ̀bù kò ní rẹ́ni ṣe pé kò ní rẹ́ni lu kókókókó nítorí pé à ń fi èpè leave ó ní mo yẹ sọ fún gbogbo yín ìwọ tó ń wà níbi tí wọ́n ti ń ṣépè ó ní láti yẹ orí ẹ
àdúrà la nídìí fún ọmọ wa. Thank you jare Abdulaziz brother mi Mutiu kò ní bàjẹ́. Àdúrà la nídìí fún ọmọ àtìyàwó àti ọkọ wa. Ìyá mi lọ bí iṣẹ́ láàárọ̀ ìyá mi good night o. Wàá ti sọ pé goodbye yo, ẹ rọra o, ẹ ní rí wàhálà o. Irú èmi sì mi bí ìtẹ̀ tí ìjì tí mọ́ mi tó ti kán lu ìta ní ìmọ̀gbà tó lọ mo kàn rí fìrí báyìí ní mo kàn sáà rí pé mi ì rí lẹ́gbẹ̀ẹ́ mi ìgbà tó jí tó fẹ́ lọ wẹ̀ mo kàn rí ní bí lo ìbò ṣe rí nìyẹn. Ẹjọ́ tó lọ lọ́hùn let me see. Ẹjọ́ tó lọ lọ́hùn 4 minutes. Ẹjọ́ tó lọ lọ́hùn mo bẹ̀ yín ni gbogbo ẹ̀ tẹ́ bá jẹ́ fans mi lẹ́yìn tẹ́ bá ti rí kíní ẹ fi kíní ìṣọwọ́ sẹ́lòmíì ẹ ṣe sórí WhatsApp yín kí wọ́n lè follow mi kó má máa jẹ́ ìnìkan lè máa gbọ́ ẹ ṣe káwọn ọmọ yín máa gbọ́ ọ̀rọ̀ tó máa ṣe ọmọ láǹfààní lèmi máa sọ mi ò ní jago elépè láyé mi ò dẹ̀ ní bá wọn ṣépè mi ì ní bọ́ta kí n máa ṣépè fún yín Ọlọ́run ní ṣe mí lélépè àdúrà ní kẹ́ máa ṣe fọ́mọ àtìyàwó nínú ilé mi ì ní sọ jù bẹ́ẹ̀ lọ o gbogbo ìwọ tó bá rò ẹ ro kíní yẹn dáadáa o ẹ think about it ẹ think dáadáa most especially ẹ̀yin ìyá wa ẹ̀yin gangan lẹ lọ́rọ̀ yìí ẹ bá ọmọ yín sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀fẹ́ má rí ẹ bá wọn sọ̀rọ̀ dáadáa ẹ máa ṣe wáàsí gidi fún wọn ẹ fi tí ń ṣe wáàsí dákàtẹ sọpá ti wà ní mílíọ̀nù lóòótọ́ bọ̀ ẹ ṣe wáàsí fún wọn gbélé ọkọ dágbélé bàbá ò ní nǹkan ṣe àmì brọ́dà mi Adékúnlé kò ní nǹkan ṣe àmọ́ pé àwọn ọkùnrin kò fẹ́ má rì mọ́ obìnrin kò fẹ́ má rì mọ́ bọ̀ ìwọ tó bá rí kan dì mú tẹjọ́ ń kópa jókòó jẹ́jẹ́ because ìta máa padà lé ẹ wálé kò sí bóyá ṣe ó máa dùn lẹ́ni ó máa dùn lẹ́ni ojú ọkùnrin kan tó ń gbé dání kò ní ẹ fẹ́ kò fẹ́ dún ẹni kò sí kankan ọkùnrin fẹ́ fún obìnrin kankan ṣe ọkùnrin kankan ò rẹ́ni láti fẹ́ àwọn méjì mẹ́ta mọ́ tó bá ti ní kan lé wọn gbádùn ìyàwó tó bá lọ bá obìnrin sùn ta kò ní ẹ fi ṣe nǹkan kan think about it you are just getting money from them. owó nìkan lẹ́kàn rí gbà Emmanuel mọ́rí Abíóyè owó nìkan lẹ́kàn gbà òun gbowó òun fún ní abẹ́ títí ẹ òun gbowó òun fún lóbòdó bẹ́ẹ̀ ni òun gbowó òun fún lókódó ó ti méjèèjì ló ṣẹlẹ̀ ṣó fẹ́ gbọ́ kò ní ẹ fẹ́ tó bá rí nǹkan tó fẹ́ lò lára tó bá ti lò tó máa fi ẹlẹ̀ ni káàtì wá sọ pé wọ́n tẹ̀ wá lò kankan gbọ́ngàn àwọn Gen-Z generation whatever tẹ́ ń pè wọ́n yẹn wọ́n ní láti wake up something is not smiling Ọlọ́run jẹ́ kó bàjẹ́ o advice tèmi láàárọ̀ yìí nìyẹn èyí tẹ́ bá tún wá gbọ́ tẹ́ bá fẹ́ fún mi ẹ tún bọ́ bí torí àwọn kan tó bá ti sọ̀rọ̀ tó bá ti bá wọn lára mú bá wọn máa bọ́ bẹ́ẹ̀ is that the way you supposed to advise
fídíò náà ni ẹ̀ṣẹ̀ wò tán yẹn o ẹ̀yin olólùfẹ́ wa kí lẹ̀yin náà rí sọ sí gẹ́gẹ́ bá a ṣe sọ ẹ bá wa sọ bó bá ṣe rí sí abẹ́ comment section ẹ ṣé mo dúpẹ́ o tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tẹ́yin náà máa join ètò yìí tí ẹ máa rí wa ẹ subscribe sínú channel yìí kẹ́ lè máa mọ ìgbà àti àkókò tá a máa mú fídíò wa kẹ́yin náà lè máa jò gbádùn ẹ̀ kájọ máa kọ́gbọ́n kájọ máa kóye lórí ètò ẹgbà yíyẹ̀wò ẹ bá wa dá sí ẹ̀yin ènìyàn mi ẹ ṣé mo dúpẹ́ o ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé o ẹ bá wa share àwọn ètò wa yìí ẹ bá wa máa pín ẹ pè fónílé ẹ pè fàlejò ẹ ṣé mo dúpẹ́ èmi ọmọ yín náà ni o àbúrò yín àrólé ọmọ bàbá tẹ́ntẹ́n olú Mike ọba lọ́la JP ajìjàǹgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá ìránṣẹ́ yín ìránṣẹ́ Olódùmarè ìránṣẹ́ àwọn onílẹ̀ ó dàbọ̀ bye bye.